kò sí ohun tí ìṣẹ̀lẹ̀ inú gbó èèyàn máa ń fọkàn gbé náà ni èèyàn lè lọ gbẹ́njọ́ kan kẹrin kí ó dìde kí wọ́n má mẹ́rin ọ̀hún àyè ó ti já yẹn èèyàn sì lè rí kìnìún inú gbó kò síbi téèyàn ti lè rí kìnìún olúfà náà bẹ́ẹ̀ ni kò síbi téèyàn ti lè rí kò sí ohun tí ó lè já yẹn láyà nu ẹran kan bẹ wọ́n ń pè ní màdù tó bá dìde ẹ̀rù ó bá yẹn kódà kìnìún lẹ́yìn ó pè ẹni tí ò bá mọ̀ sí ọdẹ kìnìún ni ó pè torí bí kìnìún ṣe rí yẹn bẹ́ẹ̀ lòun náà ṣe rí kìnìún lẹ́yìn ó pè tó bá jáde ohun tó lè bà yẹn lẹ́rù nìyí. àwa náà máa ń lérò bẹ́ẹ̀ ọlọ́run ní í sọ ìyẹn lọ mọ̀ pé ká tó kónlé á ti gbàdúrà ní a bá gbàdúrà ọlọ́run dákun sọ wa lọ kò sọ wa padà o ká má rà nífẹsẹ̀ sí o ẹ̀rìn là ń wá lọ ká má pàdé ohun tí ó jẹ wá tá bá ti lọ tó Ògún sì máa ń dọ́wọ́ wa ohun tó bá fẹ́ ṣe wá ní jàǹbá tó Ògún bá tarí ẹ̀ dànù ni ohun tó fà á nìyí. Ògúndìní Àyùbá. Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ ọdẹ. Iṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ni. Ó tó gbà ó tí o ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọdẹ. Láti kékeré ni ti ń ṣiṣẹ́ ọdẹ o torí ọwọ́ àwọn bàbá wa mo ti bá. Ta ni ẹni tó kọ́ ẹ níṣẹ́ ọdẹ? Bàbá Ajíbògùn sọ̀rọ̀ ló kọ́ mi iṣẹ́ ọdẹ. Látìgbà tí o ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọdẹ yẹn ó ti pàtó ẹran mélòó? N lè ká o. Ó yá ṣàlàyé ká iye àwọn ẹran tó ti pa fún wa.